Ẹ kalẹ́ sà. Hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè sà. Ṣé single father ni yín sà? Okay, hello. Ẹ kalẹ́. Yes sir. Mo ní kí n sọ̀rọ̀ nípa ìyàwó mi. Ṣé single father ni yín sà? Ṣé bàbá ń dágbé ni yín sà? Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà. Kí lẹ fẹ́ sà dáde? Ìyàwó yẹn ó sá dọ̀gbọ́dọ́gbọ́dọ́gbọ́dọ́gbọ́ ó sá púpù ẹ̀ ó lè ṣe ọ̀nà ọmọ márùn-ún ló dẹ̀ bí fún mi. Orúkọ àwọn ọmọ yẹn kò ní kankan lójú mi mọ́. Mo lọ kọ̀ǹpléǹ táwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn fámìlì ẹ̀ wá ní àkọ́bí rẹ̀ tó bí fún mi ọkùnrin. Mo ò jẹ́ káwọn wá yẹn jẹ́ pé wọ́n tó jẹ́rìí pé mo ò ní àwọn ilé. Mo fẹ́ náà pa nígbà tí mo dẹ̀ fẹ́ mi ò fọwọ́ mi kàrí láyé kódà ìyẹn ní ẹni ṣe fẹ́ sí business kẹ wá sádùúgbò ní ọjà àlebúra wa ó lè máa ṣépè ní ṣépè kì í gbé ṣépè lọ pé kí n fọwọ́ kàmí ọ̀fọ́ kàrí láyé ìwé ní ọ̀nà òbí lọ́sà tí ń purọ́ kí mo tó ń bà mí lórúkọ jẹ́ káàkiri ọ̀dà kókó lé ó ti ń lọ bí ọdún kan ní stage kú ó lóun tó ń wọ bí ìmọ̀láyé gbogbo ẹrù tí mo ní lé pátá lọ́tà éka alẹ̀ márùn méjì tí mo rà á lẹ̀ fáwọn ọmọ pé tó bá dìgbà táwọn ọmọ bá fẹ́ máa ráre owó tí wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn kàn kó máa mú bí méjì méjì fún ọmọ bí kọ̀ọ̀kan fún ọmọ mú kí wọ́n máa tà sí ọmọ ìbí sówó ó ju gbogbo ẹ̀ ọ̀tà wọn á ń rà kó sínú àkáǹtì mi torí bí kúrò mi. Ojú ń dùn yín. wọn là ń kó sínú àkáǹtì ẹ lójú ń dùn yín sà. wọn là ń kó sínú àkáǹtì mi wọn là ń kó sínú àkáǹtì mi ìtọ́jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin tó bí ó lè mímọ ní ìyẹn tó wọ owó lọ tọrọ ní màmá rẹ pé ló bá ń gbowó tí ó fi jẹun wá ló bá ń gbowó tí ó fi jẹun wá ó sì wọ owó mo tó ta káà mi ó yẹ pọ owó yẹn sáà ń lọ bí 4 million ọmọ ẹ̀ sáà kó gbowó yẹn tó. nígbà táwa ìka lọ béèrè àwọn báńkì wa lọ tí wọ́n fi fún Nẹ́tíwọ̀kì ò dábí tẹ́ ẹ wà yẹn mọ́ sá o, ó dẹ̀ máa dùn mí díẹ̀ o. Nẹ́tíwọ̀kì ò dábẹ̀ yẹn sà máa gbọ́ yín mọ́ o. Má ṣe o. Hello sir. ọmọ ẹ̀ káwọ̀ ọgbọ̀ owó yẹn 4 million ọwọ́ pò ìgbà tí a dé wọ́n máa rí owó tí wọ́n gbà last money tí wọ́n gbà pẹ́ 30,000 kan. Ṣọmọ yẹn náà ló gbà sà, ọmọ yẹn náà ló gbà. Kí lẹ fẹ́ lórí ètò sà? Nẹ́tíwọ̀kì yìí ò dá, kí lẹ fẹ́ dáde? Ọkẹ́ náà ló gbà. Ṣé intẹ́ sọ fún wa ń sìn ni pé ìyàwó yín bí ọmọ 5 fún yín sà? 5 ló bí. Ó dẹ̀ ti lọ, ó lọ látọdún wo ló ti lọ sà? Ó ti ọdún kan báyìí. Báyìí àbílẹ̀ kẹrin arábìnrin yẹn ń ló lọ wọ́ owó yín lákàntì bíi 4 million naira àbí ẹlẹ́ni ìpèníjà ojú sà? Bóun lẹ máa rán, kí lẹ wá fẹ́ lórí ètò ìsà? Ìgbésẹ̀ tí mo fẹ́ ju pé bọ́lá ń bá pé kí n ojú mo ti ń rí nàbí ẹ̀jẹ̀ o ṣùgbọ́n bọ́lá ń bá pé kí n rí àwọ̀ tí ó dùn tì mí tí ń fi máa rí oúnjẹ jẹ ó lè ga tó àná ní. Dáàdì ẹ sọ fún àwọn fámìlì yín nìkan ṣe yẹn sàdáàdì o, ẹ mọ̀jà tanra wa o. Àwọn ẹ̀gbọ́n àwọn bí àbúrò ọ̀nà lè dúró tì yín o. Kí ni éèjì yín báyìí sà? 70. Ìyàwó mélòó lẹ fẹ́? Kí lẹ wí sà? Ìyáálé yín ti lọ tọ́dún mélòó báyìí? Ọdún kẹrin àbí nǹkan bí ọdún karùn-ún ló. Tó ti lọ́ǹtì ẹ̀. Kò ṣe bọ́ọ̀lù ó kú ni o. Wọ́n kú ni. Ìyàwó tẹ wá fẹ́ lé wọn ló tún wá fi yín lẹ̀ báyìí. Ìlú tó fi yín lẹ̀ yìí. Pẹ̀lú ọmọ 5. Dáàdì ẹ máa gbọ́. Ìyáálé yín yẹn àwọn ọmọ táwọn bí tó ti dàgbà ń kọ́ ṣé wọ́n ń wò yín ràn ní sà? Wọ́n ń wò ní àwọn òyà sí mi.
Ẹ̀ka tó wà ń lé ìbọn kan ní sẹ́ńdì owó ìsinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lẹ́ẹ̀kọ̀ọ̀kan dádì ẹ gbọ́ tèmi o ẹ ti wà ń kó òótọ́ báyìí o tán bá wò yín ràn tí wọ́n bá yà sí yín ìyẹn túmọ̀ sí pé kò sí rẹ̀pọ̀ tó nítumọ̀ láàrin ẹ̀yin àti màmá wọn gbà tán wà láyé. bóyá ẹ ti wo àwọn ìwà kan tẹ́yìn náà mọ̀ pé ó lágbára dádì mo parọ́ sà. wọ́n kàn ṣàyèdè payín tì ní sàdáde. ẹni mo lè sọ ohun tó ṣẹlẹ̀ fún yín. yes sir. èyí tó ṣẹlẹ̀ ní pé ìyá wọn ló pa bàbá mi. ìyá wọn ló pa ta ní. ló pa bàbá ti yín. kí náà fi pa. dádì mi. nẹ́tíwọ̀kì ò dáa dáàdì nẹ́tíwọ̀kì yẹn ò dáa nẹ̀fẹ̀ hẹ́ndì kọ́ yìí sà. lẹ́sìn bá ṣe ní hẹ́ndì kan yà máa hẹ́ndì ẹ̀ náà ni. hello sà. ẹ sà. báwo ìyàwó yín tó jẹ́ ìyáálé ṣe pa dáàdì yín kí náà fi pa wọ́n. ok dádì mi kówó sí láwọ́ wọn ò jẹ́ ká mọ̀ wọn náà fẹ́ lọ mọ́kà lọ́dún tó ń bọ̀ àti owó tí wọ́n fi tó lè ṣe káwọn tó dé ilé ọ̀gbọ́n kankan ṣùgbọ́n dádì mi máa ń kọ̀wé lẹ̀ máa ń fi sínú bọ́ọ̀sì nígbà tí wọ́n yá wọn á pè lẹ́sẹ̀ wọ́n ní ara bàbá òyà bàbá òlé ti fún bàbá òlé fẹsẹ̀ ní àti wọ́n sì. tó pa wọ́n. sísè fi ó ní èèyàn ò sọ fún mi nígbà ń rí ìwé yẹn ó yẹ kó sọ fún mi. ẹ ló dáde ìfẹ́ kẹ́ ló kọ́ kàdé yín mọ̀ torí ọlọ́run tó dàgbàlagbà nìyí sà yẹ túmọ̀ sí pé ọ̀rọ̀ fámìlì yín sìn sísè fíìmù ni ogun díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ogun díẹ̀ n tó fà á tẹ́ ẹ̀ fi lọ́dún ọmọ ìyáálé náà dé sí nìyẹn sàdáde ẹ mọ̀jà tanra wa àbí bẹ́ẹ̀ kọ́ sà n tí ò jẹ́ kẹ́ ẹ ráúdọ̀ àwọn ọmọ ìyáálé yẹn dé sí nìyẹn ìyàwó tó wáyé kó síjú àánú wò yín lé 70 ọ̀nà tó wá kó òun lé ńgbà tẹ́ wà lé 69 ọ̀nà tó já yín lẹ̀ ọwọ́ ọlọ́run lẹ wà báyìí sà ẹ má jẹ́ mi ó tàn yín èyí tẹ́ ẹ lè ṣe ń sìn báyìí ní àwọn ẹbí àti ará yín kọ̀ọ̀kan tẹ́ ẹ bá jọ súnmọ́ra yín àwọn ni wọ́n lè ṣíjú àánú wò yín báyìí. ẹ̀sìkìsà ẹ̀gbọ́ tẹ́ ẹ rí kó tó kò ní ilé yìí tó kò lé ó ti lọ bàmíjẹ́ lọ́dọ̀ àwọn ẹbí. dáàdì kí lẹ fẹ́ lórí ètò ìsà. mo bá rẹ ní obìnrin tó lè máa tó ṣe ràn mí lọ́wọ́ mo ṣe ń rìn àbí ẹ̀jẹ̀ o. iṣẹ́ wo lẹ ń ṣe sìn. mi ò ṣiṣẹ́ kankan mọ́. báwo lẹ ṣe ń jẹun sà. mo nílé mẹ́ta tí mo fi ń jẹun. owó ilé yẹn lẹ fi ń jẹun. mẹ́rin ni mo kà kan bẹ̀. ok lẹ fi ń jẹun. ok nísìnyí báyìí ẹ̀yin nìkan lè wà nulẹ̀. ilé nìkan náà. ẹ̀yin ni fúnra yín lẹ̀ ń dáná báyìí. mi ò dáná o àwọn ọmọ mi à ń lọ bá mi ránjẹ. wọ́n á bá yín lọ rè dákà nígboro jẹun àbí bàbá. bẹ́ẹ̀ni. ẹ̀rẹ́ nìkan kan dáná oúnjẹ fún yín nílé rárá ẹ̀kan lọ ránjẹ jẹ ní. wọ́n ń lọ ránjẹ jẹ ní o. dáàdi ẹ jẹ́ n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. pẹ̀lú ọjọ́ orí yín àti kórìtà tẹ wàá sà dáàdi ẹ̀kọ́ wo lẹ rí kọ́ fún ara yín sà bàbá mi. ẹ̀kọ́ tí mo rí kọ́ ni pé iṣẹ́ tí mo ṣe tí mo fi rí àwọn owó kọ́ lé ilé mẹ́rin mo kọ́ nígbà tí mo wà lẹ́nu iṣẹ́ mo kọ́ sí àkàn sí àgbowó ẹ mọ̀ sọ nígbà wọn ti rà máa ń sùn mo ní pé bọ̀lẹ̀ mọ́ sí tòsí torí káàdì nǹkan mọ̀ nígbà yẹn wọ́n dẹ̀ parí ọ̀sẹ̀ mo kún fún ìyàlẹ́ pé ẹ máa fi ràn án máa ń sùn ibi wọn bá lè kàwé dé ẹ máa rán wọn lọ tí mo fi ilé yẹn sí nìyẹn ilé mẹ́ta tó kù là fi ń jẹun èmi fi ń lé. dáàdi ibi tí mo máa ń lọ kọ́ yẹn dáàdi pé ẹ̀kọ́ wo ni ilé ayé fúnra rẹ̀ àti ìrìn àjò gbéyàwó fúnra rẹ̀ àti bẹ́ẹ̀ ṣe ìrìn àjò gbé sí ayé yín nínú ìrìn àjò gbéyàwó fúnra rẹ̀ ló kọ́ yín lé 70 lẹ́yìn nìkan tẹ wà nù lébà ìsà láì jẹ́ pé ìyàwó kan lẹ́fẹ́ ìyàwó méjì lẹ́fẹ́ dẹ̀bímọ tó pọ̀ ẹ̀kọ́ wo ló kọ́ yín dáàdi láàrin ìṣẹ́jú kan sà. ẹ̀kọ́ tó kọ́ mi nígbà tó tí mi gbọ́ rí iṣẹ́ ẹ̀kọ́ tí mi ò gbọ́ rí torí pé obìnrin bá fẹ́ kọ́ yàn mo gbà fọ́nà burúkú ni wọ́n máa san. bẹ́ẹ̀ni. bàbá fámìlì mi tí ń dúró sí mi tí ẹ máa wá wò mí
ó ní mo sọ fún wọn pé ó lè mi sọ fún un pé nígbà ọkọ̀ bá fẹ́ pa wọn wọn ò ní wá ìmọ̀ wọn lọ́dọ̀ mi náà bàbá mi lè jẹ́ ìpàdé òní. ẹ ṣé dáde ẹ ṣé dáde ẹ ṣé dáde ẹ ṣé dáde ọlọ́run ní fi yín lẹ̀ pẹ̀lú agbára ọlọ́run ọlọ́run ní fi yín sílẹ̀ ìbá ní kẹ́ ẹ wá sọ́fíìsì wá mí báyìí ṣùgbọ́n ta ló fẹ́ mú yín wá ta ló fẹ́ mú yín wá. ẹ bá lè rí yẹn mú yín wá sà ní àárọ̀ Friday ṣe gbọ́ sà bá lè rí yẹn mú yín wá nǹkan tí mo lè sọ nìyẹn ẹ kò kalẹ̀ tá a bá tẹ̀lé pé kan tàbí méjì nínú àwọn ọmọ yín tá a bá lè pè wọ́n tẹ́ bá wá tá a bá lè pè kan tàbí méjì nínú wọn tá a lè bá wọn sọ̀rọ̀ kan tiẹ̀ bẹ̀rù ọlọ́kan náà bẹ̀rù ọjọ́ alẹ́ wọn kan bẹ̀rù ibi tó máa ká wọn mọ́. ìyá wọn tí àwọn ni wọn máa fi yá ń ṣe. ó yé mi bàbá mi ó yé mi ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi ju bẹ̀rù ẹ